Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà pátápátá nínú yàrá the Golden Room YouTube channel. Mo kí yín, Ọlọ́run ò ní fi wálẹ̀, Ọlọ́run bá wà pẹ̀lú wa. Èmi tí náà ni prophet àpáta àgbàníkùn, bẹ́ẹ̀ ni olè àpáta àgbàníkùn náà ni o. Mo sì kí pé kí gbogbo ilé pé ẹ kọjọ́ mẹ́ta, ẹ sì kúkú lè dá bó bá dá tó kò ní bàjẹ́. Elédùmarè yóò gbọ́ àdúrà ẹnì kọ̀ọ̀kan wa, àṣetì kò ní dé bá ẹnì kọ̀ọ̀kan wa. Tọ́ mo fẹ́ kí gbogbo ilé ẹ jẹ́ ká lọ ṣe àgbo yìí wẹ̀. Bẹ́ẹ̀ ni àgbo Aseta ni, ó ń ṣiṣẹ́ Aseta tí téèyàn bá ti ń làlákàlà, tàbí ó rí wípé ìkórìíra pọ̀, tàbí ó rí wípé ó fura pé wọ́n ń ṣàṣọ̀hún lábẹ́nú, tàbí ó rí wípé ọ̀nà dí ẹ̀rí bẹ́ẹ̀ yẹn, ọ̀nà òṣì, gbogbo ẹ̀ wà dáadáa, gbogbo ẹ̀ kò jọ pé ó jẹun, kò jọ pé kò jẹun, ohun tó ń ṣe tẹ́lẹ̀ tó ń sọ síìdì lórí ẹ̀, ó wá dàbí pé ẹni tí ó wá ń ṣe é sì kò wá rí sọ síìdì lórí ẹ̀ mọ́. Ibi tó máa ń dé tẹ́lẹ̀ pé àwọn èèyàn máa ń gbà tiẹ̀, ó wá ń dé bẹ́ẹ̀ sì kò wọn ò gbà tiẹ̀ mọ́. Iṣẹ́ ò lọ dédé, òwò ò lọ dédé, ọwọ́ ti wà lára ẹ̀, ọwọ́ burúkú ti wà lára ẹ̀, àmì burúkú ti wà lára ẹ̀, bẹ́ẹ̀ ni ìṣubú ti wà lára ẹ̀. So definitely ẹ jẹ́ ká lọ gbìyànjú iṣẹ́ Aseta yìí. Ó ń ṣiṣẹ́ Aseta, ó ń ṣiṣẹ́ Atude, ó sì ń ṣiṣẹ́ Eyonu. Agbo ni ẹ̀rí bá ṣe ń fi àwọn iṣẹ́ ilẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ kàn ń wò lásán. Ó kù díẹ̀ káàtó, ẹ̀yẹ máa wò lásán, ẹ gbìyànjú kẹ́ ẹ máa subscribe. Níṣẹ́ rí nínú subscribe yẹn, ohun àkọ́kọ́ ó mú ìtẹ̀síwájú bá channel yẹn, number 1 nìyẹn. Number 2, ẹ̀yin gangan fúnra yín, by the time tá bá ti ṣe fídíò sínú channel, lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ rí yóò fún mi pé wòlíì àpáta àgbàníkùn ọ̀rẹ́ yín ọmọ yín ó ṣe kí ni ó ti post. So ẹ máa ní àǹfààní láti lè máa rí àwọn post wọ̀nyẹn. Bíá èyí tó máa rọrùn fún yín ẹ máa rí, èyí tó tún ní rọrùn ẹ tún máa rí. Ṣé Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ kó já sí rọrùn fún wa, ẹ gbọ́. So fún àǹfààní fún yín tí ẹ wà pẹ̀lú wa tó jẹ́ pé ẹ fẹ́ ṣe àwọn iṣẹ́ kan lọ́dọ̀ wa, tàbí ẹ fẹ́ bá wa béèrè béèrè nǹkan kan, tàbí ẹ fẹ́ wádìí nǹkan kan, ẹ pè wá lórí WhatsApp. Ẹni tó bá pè mí nígbà kọ́lẹ̀, ẹ kàn WhatsApp mi 070 64 29 44 74. So tẹ́ bá ti WhatsApp mi, bí ẹ ní kankan tẹ́ fẹ́ béèrè, kàbí ẹ ní ọ̀rọ̀ lọ́rọ̀ nípa ìgbésí ayé yín tẹ́ fẹ́ sọ, Ọlọ́run bá sì ràn wá lọ́wọ́. Gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé ò ní dojúrú, ẹ̀rí. So ìyẹn ló bẹ́ẹ̀. Tọ́ ẹ jẹ́ ká lọ sórí pápá. Tọ́ ìwẹ̀ ẹ̀rí ìkòkò onírin lélẹ́yìí o, a fẹ́ fi ṣe àgbo Aseta, Atude, Asina, Eyonu. Tọ́ ohun rẹ̀ wo ṣe ti rí ẹyin ìbílẹ̀ tuntun lẹ́ ń wò yìí, ṣe ti rí báyìí ẹyin ìbílẹ̀ tuntun. Ó yẹ jẹ́ ká fi tẹ́lẹ̀, rí báyìí yẹn sì ẹ ti fi tẹ́lẹ̀. Ewé yìí là ń pè ní ewé síkímìdì òòjọ́, ewé síkímìdì òòjọ́ ni ẹ wò dáadáa, ṣe ti rí ewé síkímìdì òòjọ́ lẹ́ ń wò yìí, ẹ gbọ́. So ẹ wà kó lè lórí kó pọ̀, ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, ẹ kó lè lórí kó pọ̀. Àwọn iṣẹ́ táwa ò báyìí tí ì ṣe rí àti ń sọ fún yàn, a ṣe practicalization lójú yín kó lè rọrùn fún yín náà. Yorùbá tún pè ní ewé àfàìkónímọ́ra, ṣe rí bẹ́ẹ̀ yẹn. Ẹ bá bomi sí, ẹ gbé ka orí iná, ẹ sè lágbo. Ẹ bá ti sè lágbo tán, ẹ gbọ́, tẹ bá ti sè ní àgbo tán, ẹ ṣẹ̀ṣẹ̀ wá ṣe kí ni o, ẹ wá sẹ́ omi yẹn sínú bọ́kẹ́tì kan. Tó bá ti di nǹkan bí aago 11 alẹ́, tó bá ti tutù tó wà wọ́ọ́rọ́wọ́, ẹ lọ fi sunra. Àìfọ̀sẹ̀ kan o, ọ̀sẹ̀ àìfọ̀sẹ̀ wẹ́ o, ẹ kàn fi sunra ni pẹ̀lú àdúrà. Tẹ́ bá ti fi sunra tán, ẹ wá padà wálé. Èyí ẹyin o, ẹ wá bo epo kúrò lára ẹ̀, ẹ wá ṣàdúrà sí ní kòkò ọmọlúwàbí, ẹ jù sẹ́nu lódìdí, ẹ wá jẹ. Tẹ́ bá jẹ, ẹ sùn lẹ́kan náà, ẹ ní kankan láti bẹ́ẹ̀ ni kẹ́ni sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá sùn gbẹ́rẹ́ gàrà, tẹ́ bá sùn báyìí oorun á mú ní lọ, ẹ lálàá, ẹ rìnrìn àjò, àwọn àṣírí kan á tú.
so tá àṣírí yẹn ò bá yé ẹ táwọn aláyẹn ò bá yé ẹ ọ̀lẹ WhatsApp wa kò béèrè béèrè tàbí kò pe àwọn wòlíì tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó trust ni o torí lórí ọ̀rọ̀ social media àwọn gbájúẹ̀ ti pọ̀ jù o so Elédùmarè bọ́ kìnìún jẹ́ ká há mọ́ wọn lọ́wọ́ Elédùmarè yóò wà pẹ̀lú wa so ẹ dẹ̀ gbìyànjú kẹ́ subscribe kẹ́ share kẹ́ like kẹ́ sì comment ọlọ́run bá ó sì wà pẹ̀lú wa àní ṣàṣetì inú ayé wòlíì àpáta àgbà nìkan náà ni yóò jẹ́ bí iná fún yín yóò là bí òòrùn má sàlám.